Alhamdulillahi Rabbil Alamin. Ẹ̀yin tèmi, ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi ọ̀pọ̀n by two ṣe wà lénìí. Yes, àwọn obìnrin wọ́n á ní ọkọ wọn ṣe báyìí, ọkọ wọn fi wọ́n kalẹ̀, ọkọ wọn sá lọ, ọkọ wọn ṣe báyìí, ọkọ wọn ṣàṣe oríṣiríṣi ìwà. Èmi ò tí ì rí ibi tí obìnrin ti rojọ́ mọ́ra rẹ̀ rí. Yes, kò dẹ̀ séyàn tá a bá bí lóòótọ́ tó máa rojọ́ mọ́ra rẹ̀. Somehow a máa rojọ́ to our favour. Kò séyàn tí wọ́n máa bi léèrè tí ò ní wò pé òun wà ní on the right side. Mo ti rí so many bẹ́yẹn. Máa mọ̀ béèrè pé ìwọ o ti bá ọkùnrin jìyà, ó bá ọkùnrin jìyà tó báyìí, ọkùnrin yẹn kò wá ní human feelings, ó wá treat ẹ báyìí, ṣó dáa? Ẹ̀yin tẹ́ bá ní ìròjinlẹ̀, tẹ́ ní bẹ̀rù Ọlọ́run, ẹ wá máa dájọ́ ní one sided. Kò yẹ ká dájọ́ ní one sided. Ìwọ tó bá fẹ́ gbọ́ kúnlẹ̀kúnlẹ̀ ọ̀rọ̀, béèrè lọ́wọ́ the two parties pé kí ló ṣẹlẹ̀ tọ́rọ̀ fi rí báyìí. Tó bá dẹ̀ mọ̀ pé ò ní àǹfààní láti béèrè lọ́wọ́ two parties, ó better mọ́ dá ẹ̀bi fẹ́ni kankan. Ju pé what is the way forward for the party tó wá fẹjọ́ sùn ẹ̀. Òun ló dífá fún fídíò tí mo ṣe last. Tí mo share fídíò èèyàn kan pé she cannot be living in depression. Kó tẹ̀síwájú torí àwọn ọmọ ẹ̀. Kó gbàgbé ọkùnrin for now. Kó work on herself. Tó bá work on herself, possibility wà pé ọkọ yẹn lè padà àbí ọkùnrin alálùbáríkà padà. Bẹ́ẹ̀ ẹ̀yin tèmi, ó máa ní point mẹ́ta tó jẹ́ pé tí obìnrin bá ṣe fún ọkùnrin, ó lè dá ẹnu o lọ́jọ́ tó rò. Lọ́jọ́ tí wọ́n ti gbàgbé pé ó ṣẹ̀. Ṣé ẹ̀ ń gbọ́n àdùn kan tí mo sọ? Ìwọ obìnrin, ìwọ ti gbàgbé pé ó ṣẹ̀ o. Ọkùnrin yẹn ó wá yọ̀rọ̀ rẹ̀ sí ẹ. Tó ọkùnrin yẹn ò bá yọ̀rọ̀ sí ẹ torí pé kò tí ì rí replacement ni. But once tó bá ti rí replacement, ó máa san ẹ̀san rẹ̀ padà. Ẹ̀yin obìnrin lẹ mọ́ forgive, lẹ sì mọ́ forget pátápátá. Bí Ọlọ́run ṣe dá obìnrin nìyẹn. Òun ló fà á tó jẹ́ pé despite labour pain, obìnrin ó sì lọ, ó sì tọ̀nà ẹ̀. And àwọn tó tọ̀nà up to even 8 or even 10 times. Yes, tọmọ yẹn sì wà, táwọn ọmọ yẹn wà láyé tó ń wà láyé. Ọlọ́run máa ń fi forgetfulness fún obìnrin. Obìnrin ní àfaradà dáadáa. But ọkùnrin ò ní gbàgbé o. Ó dàbí ẹni pé tí n bá ti mention àwọn point yìí bí ẹni pé ẹ drag ọkùnrin ni. Number 1 on the list, ó ní cheating. Either physically cheating or telephone cheating. Àfi kí ọkọ mọ̀ rí. Tí ọkọ bá ti rí, kó jẹ́ pé wọ́n ni sponsor rẹ̀ ńgbà yẹn. Ó máa ní sùúrù tó ní ó fi di ọlọ́lá tó wàá jẹ́ fún ẹ padà. Ó lè step on you kó fi débẹ̀. But once tó bá ti débẹ̀, ó rè ń gọ̀bù ẹsẹ̀ rẹ ni. Ìwọ ọkùnrin mi nìyẹn. Ẹ̀yin obìnrin ẹ wà careful. Ọkọ yín bá ń cheat, láti repair back, it isn't by cheating. Ẹ má gbàgbé pé bí mi jẹ́ teacher tí mo kọ́ yìí, èmi náà kọ́ o. Èmi náà learn lot from what I'm saying. Tí ọkọ bá cheat, ìwọ obìnrin ò ní ẹ̀tọ́ láti cheat padà. Torí pé kí ni mò ń wo àwọn program kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àwọn program tí wọ́n ń pè ní paternity court. Ojú sì gbà mí tì. Ẹ̀rù sì ń bà mí. Àyà mi sì ń já. Torí pé kí ni tẹ́ ọ bá ti ń sọ̀rọ̀ yẹn lọ my husband is cheating and I decide to cheat. Wọ́n wá máa argue lórí ọmọ. At the end of the day, wọ́n wá sọ wípé ọmọ yìí o kìí ṣe tọkọ. Even nílùú òyìnbó yẹn, ẹ bá rí embarrassment, wọ́n ṣe embarrassment tó wà fóbìnrin. Ọkùnrin, ẹ mọ́ sì mí gbọ́ ẹ̀yin èèyàn. Mo ti sọ pé kẹ́ ẹ níbẹ̀rù Ọlọ́run. Ayé ìsìn kò sáyé ayé jọ̀hún. Ọkùnrin ó ṣe dó gbogbo àdúgbò tán. Ẹnìkan lè mọ̀. Tó bá sì mọ̀ gangan, wọ́n lè mọ̀ find your wanting.
I'm sorry, society tá bára wa nìyẹn, kọ́ ló ń ṣàánú wa. Àfi ọkùnrin tó jẹ́ pé ó bá níbẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin ọkùnrin, mi wá ní lè sọ̀rọ̀ yìí because as bí mo ṣe máa ń defend, mi lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kí n dákẹ́ síbẹ̀. Ọkùnrin kan wà ní gbogbo àdúgbò yẹn, ó níyàwó, ó sì ti dó gbogbo obìnrin bí 20 pieces. Ó sì dó obìnrin bí 20. Nígbà tí ilẹ̀ máa mọ́ bá ọyọ kan, ó lóun fẹ́ fẹ́ ni. Kí ni ìyàwó fẹ́ ṣe? Ìyàwó sì ń struggle pé tó bá lè fẹ́ obìnrin yìí, ṣé àwọn ò dáràn? Ayé tá bára wa ni. Ẹ̀yin obìnrin, ẹ̀yin ọkùnrin, ẹ wá níbẹ̀rù Ọlọ́run. Torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ yín ṣe sìná ẹ̀rẹ́yàn tó máa mú yín, àmọ́ àrùn kò gbóògùn ó mú yín. Àìrínà àìrílò ó mú yín. Yes, torí pé kí ni tẹ́ bá ti ń tú síbi tó yẹ kẹ́ ẹ tú sí, tẹ́ ń gun àyà tó yẹ kẹ́ ẹ gùn, àìrínà àìrílò ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ fẹ́ fún ẹlòmíì lóyún gan, tẹ́ wá padà wá fẹ́ obìnrin yẹn legally, àtọyún ò ní dán wọn mọ́ torí pé kí ni ẹ ti useless ẹ síbòmíì, ibi tó yẹ kẹ́ ẹ gùn ẹ ti gùn. So mo ti sọ lórí cheating. Ìwọ obìnrin tó bá cheat, ọkọ rẹ bá mú ẹ, kò ní forgive. Ó bá dákẹ́ díẹ̀, tó bá yá, ó máa bring it back on you. Then 2, ayé social media. Cheating lórí social media. Ìwọ ọkọ rẹ ti sọ fún ẹ pé dènà social media. Ẹ̀yin married woman, kí lẹ̀ ń jùdí lórí social media fún? Ẹ ń jùdí, ẹ ń ju ọmú, ẹ pàkó ọmú sókè as a married woman. Ìwọ wo ò tí ì fẹ́ ìyàwó àṣẹ̀ṣẹ̀ fẹ́, ìyàwó engage ìyàwó, ọkọ rẹ ò tí ì fẹ́ o, ẹ ṣẹ̀ṣẹ̀ introduction ni. Àmọ́ ìwọ ni lórí TikTok, ò ń jùdí, ò ń ju ọmú. Ẹ lè create more sensible content na. Must you pé kẹ́ ẹ ṣídìí, kẹ́ ẹ ṣí ọmú. Ìwọ níṣẹ́ ọkọ rẹ ti wá pè ẹ́ pé bó ṣe ń ṣe yìí inú ò dùn. Bẹ́ẹ̀ ó continue, ó sì ń ṣe, bẹ́ẹ̀ ó tún wá fẹ́ kọ́kùnrin yẹn fẹ́ ẹ. Wàláì, ó parọ́ ni. Ẹ tú àárín yẹn ṣe ẹ̀yin obìnrin. Ẹ tú àárín yẹn ṣe. Then ẹ jẹ́ kí n sí yẹn mọ́ under cheating. So cheating physically àti cheating orí network. Ò ń jùdí, ò ń ju ọmú. Ṣé àwọn ọkùnrin tó ń hu ẹ yẹn òkóbó ni wọ́n ò ní run after you? Ìwọ sì jẹ́ ìyàwó ilé o sì ń jùdí, ò ń ju ọmú. Ẹ mọ́ gbàgbé gbogbo náà là ń kọ́gbọ́n. Number 2 on the list, òní irọ́. Obìnrin bá ti lè parọ́ jù, tí ọkọ yẹn sá ń gbámú pẹ̀lú irọ́ léni, ẹ ti gbà, wọ́n ti sọ́nù òwe kan pé èèyàn tó bá parọ́, ó dọ̀kọ, ó sì jalè, ó sì ṣe sìná. Ìwọ wá ń parọ́, ọkọ rẹ̀ gbé ẹ mú bíbí, oníbẹ̀yẹn kọ́, ó sì gbé ẹ mú. Ò ń parọ́, wọ́n dẹ̀ ń wọ̀n ẹ lórí irọ́ yìí, ó dẹ̀ gbà. Ó mọ̀ pé bó ṣe ń parọ́ yẹn tọkọ rẹ̀ ń já ẹ, tó ń parọ́ tó ń já ẹ, bí ẹni pé òun stab heart ẹ ní every time. Tó bá yá, ó máa sú, ó fi ẹ́ lẹ̀ fún èèyàn gidi. Àbí kò ní fẹ́ lẹ̀ fún èèyàn gidi? Wàláì tàláì, ó máa fi ẹ́ lẹ̀ fún èèyàn gidi. Then number 3, ó ní àwọn obìnrin tó máa ń ṣògùn. Àwọn obìnrin tó ń ṣògùn, kò sí owó tí wọn kò gbélé lẹ̀ yìí, wọ́n máa fi ṣògùn ni. Irú àwọn obìnrin tó jẹ́ pé láìpẹ́ láì jìnnà, ọkọ ó sá pátápátá pé káì, mi ò lè continue. Then again, àwọn obìnrin tó jẹ́ pé wọ́n máa ń tọ́jú ọkọ mọ́lẹ̀. Wọ́n bu ọkọ tẹ́s, wọ́n fi ọkọ wé rándanràndan lójú àwọn ará àdúgbò, lójú àwọn ọmọ, lójú mọ̀lẹ́bí. Àwọn ọkọ yẹn ò jẹ́ kankan mọ́. Mo fẹ́ sọ 4 point ni. Ọkọ yẹn ò jẹ́ kankan mọ́, wọ́n ti fi wé rándanràndan. Tó bá dijọ́ kan, ọkọ yẹn ó sálọ. Ó ní ìgbà tí mi ò jẹ́ kankan mọ́ lójú ẹ, ẹnu ẹ ti yá jù àsìyàwó, you talk too much. Ọkọ ò tí ń ṣe kankan, wàá ti bu ní èébú ara gidigidi. Irú àwọn ọkọ bẹ́ẹ̀ tí wọ́n bá ní orí ọ̀fẹ́, wọ́n ó sá lọ ibi tí ọkàn wọn ó ti balẹ̀ o. So as a wife, o ní láti wà submissive pẹ̀lú ohùn ẹnu, pẹ̀lú ohùn tútù, pẹ̀lú ohùn ìrẹ̀lẹ̀. Ọ̀rọ̀ mi ò ju bẹ́ẹ̀ lọ, ju pé on social media, ìwọ obìnrin tó bá fẹ́ gbé lé ọkọ, ẹ tún àárín yẹn ṣe. You mustn't be on social media displaying asset tọ́lọ́run fún ẹ tó jẹ́ tọkọ rẹ. You mustn't be. You're already on social media, Ọlọ́run dẹ̀ ti fún ẹ ní grand yẹn.
look for good content. Kẹ́ dẹ̀ múra bí ìyàwó ilé àbí kẹ́ múra bí ìyàwó tí wọ́n bá fẹ́ fẹ́. Arákùnrin kan sọ fún mi níjọ́wọ́ pé nígbà tí ìyàwó ń ṣe báyìí, báwo ló ṣe fẹ́ tọ́jú ọmọ tó bá bí? Ọ̀rọ̀ ńlá ni. Ọ̀rọ̀ ńlá ni. Ẹ wá ní ọkùnrin sá. Ọkùnrin yóò sá pẹ̀lú gbogbo trait yìí àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ èyí point tí mo mú wá fún yìí, òun ni tó jẹ́ pé ẹ lè ṣe fọ́kùnrin tó jẹ́ pé ọkùnrin lè bínú sálọ. This is on point by 2 using my words for this. Bye for now.